adédìbú òkú o a sì ń rí baálẹ̀ màlété ọ̀kan lára àwọn ìyàwó olóògbé aláàjì lámìdí adédìbú ògbóǹtarìgì olóṣèlú nílùú ìbàdàn aláàjà mádínát abọ́sẹ̀dé adédìbú ó mà ti sọ pé adédìbú òkú torí nígbàkúùgbà tóun bá ti ń wo ọmọ tí òun mọ̀ bí ní ọjọ́ tí ọkọ òun jáde láyé ni lòun máa rántí baálẹ̀ màlété. Ọ̀rọ̀ yìí mà jáde nígbà tí aláàjà mádínát ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìrántí ọdún 18 tí olóyè lámìdí àríyìbí adédìbú mà jáde láyé. Ojú ọkọ mi ni mo fi máa ń wo ọmọ àbígbẹ̀yìn mi nítorí pé ọjọ́ tí ọkọ mi jáde láyé tí àwọn ènìyàn ń sunkún lọ́wọ́ òun ni mo bí ọmọ náà. Aláàjà abọ́sẹ̀dé adédìbú ó mà sọ wípé òun mà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run pé látìgbà tí ọkọ òun ti di olóògbé gbogbo àwọn ọmọ rẹ̀ nínú òṣèlú kò jẹ́ kí ojú ti òun. Ó ní gbogbo ìgbà tóun bá pè wọ́n ó ní wọ́n máa ń jẹ́ òun níhò. Aláàjà abọ́sẹ̀dé ní ohun tí mo wá fẹ́ lásìkò yìí ó ní wípé nínú ilé bàbá adédìbú ó ní mo ti fẹ́ kí gómìnà jáde nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027. Nígbà tó ń ṣe wáàsí níbi ìjókòó náà Sheikh Taofeek Akeugbagold mà sọ pàtàkì ìgbé ayé olóyè lámìdí adédìbú. Sheikh Akeugbagold sọ pé bí àwọn olóṣèlú bí wọ́n bá lè máa hùwà bíi ti adédìbú ìpínlẹ̀ ọ̀yọ́ kò bá ti tẹ̀síwájú ju bó ṣe wà yìí lọ. Ó wá ṣàlàyé ó ní olóyè adédìbú lè jẹ́ èèyàn tó le ṣùgbọ́n ènìyàn tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ni tí ó sì fẹ́ ìdàgbàsókè fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní àyíká rẹ̀ pàápàá jùlọ àwọn ọmọ ìbàdàn. Onímọ̀ nípa ẹ̀sìn islam náà ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo ipò tí òun dìmú lónìí láti pàṣẹ olóyè adédìbú ni ó sì gbàdúrà pé kí ọlọ́run dẹ ilẹ̀ fún olóògbé náà. ìmáàmù àgbà ilẹ̀ ìbàdàn sheikh abdulganiyu agbọ́tọmọ kékeré tí àáfàá àgbà ilẹ̀ ìbàdàn ṣojú fún níbi ètò náà ó ṣe àdúrà fún gbogbo àwọn ìyàwó àwọn ọmọ olóògbé àti gbogbo àwọn afẹ́nifẹ́re tí wọ́n wà níbi ètò náà. Lára àwọn èèyàn pàtàkì tí wọ́n péjú pésẹ̀ síbi ètò náà ni síjúadé adédìbú sẹ́nítọ̀ tẹ́lẹ̀ rí kọ́lá balógun àti sàká balógun. Àwọn míì tó tún wà níbi ètò ọ̀hún ó ní olóyè oyèlẹ́sẹ̀ azẹ́ngbọ́lárùmí tó fi mọ́ aláàjì marafa. Ṣáájú ni àwọn olóṣèlú tí wọ́n tara bàbá adédìbú dìde wọ́n ti fi ẹsẹ̀ rìn láti agbègbè bódìjà títí tí wọ́n fi dé màlété nílé olóògbé láti bu ọlá fún bàbá náà. Kí ọlọ́run ọba elédùmarè kó bá wa ṣe àforíjì fún bàbá náà kó sì jẹ́ kémi àti kágùn lẹ́mìí nínú àlàáfíà àti ẹ̀mí gígùn. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòjọkan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí wọ́n wò wá o. A kú iṣẹ́ tàná a kú mọ́ra iṣẹ́ tòní àánú yóò fọ̀ nínú ayé mi àti yín àmín.